oríṣiríṣi ayé mọ̀ kù síbi kan. Wọ́n gbá ìrìn jìnnà lára bùkẹ́ ọ̀kẹ́rẹ́ bàbá rìn jìnnà àríbi tán ti ń fodò òbílẹ̀ jẹun. Ọmọ yín náà ni àṣìṣe olómi tútù tún ti dé lórí ètò yìí ayé kù síbi kan. Tí bá pè ní ọ̀rẹ́ mi dédé, bí bá pè ní àbúrò mi dédé, bí bá pè lẹ́gbọ̀n mi dédé, bí bá pè ní àwọn ẹ̀gbọ́n lóbìnrin bẹ́ẹ̀ náà ni dédé torí pé n lè pè ní ìyá mi. A ní àwọn àgbà máa pòwe kan wọ́n ní wàhálà ní talágbàṣe alágbàtọ́ ọmọ mọ̀yẹ́ lóòótọ́ ni. Mo gbé ọ̀rẹ́ mi kan wá. Ẹ dákun ẹ má ti pè mí, mo bẹ̀ yín torí t'Ọlọ́run ẹ má ti pè mí, mo wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ ẹ má ti pè mí. Bàbá bí ni kó tó di pé màá bọ́ sí orí ètò mi padà. Ọ̀rẹ́ mi tí mo gbé wá yìí bá ń dákọ rẹ̀. Empress Akewi ló kọ mi. Empress Akewi. Empress Akewi. Bá ń kí wọn lákìlẹ̀ Ìjẹ̀bú náà, kọ́kọ́ bá ń kí wọn bá ń fi ìwì kí wọn lákìlẹ̀ Ìjẹ̀bú. Ìjẹ̀bú ọmọ lálọ́rẹ̀ lẹ̀. Báwọn dìgbòlugi ni wọ́n ń pẹ́jẹ̀bú olórí kí rán pátápátá ni wọ́n pa. Bí mo ti morí kí lé bàbá tẹ̀yìn. Bó bá wùjẹ̀bú àwùjẹ ní wíníwíní, bó bá wùjẹ̀bú àwùjẹ ní wíníwíní. Bó bá wùjẹ̀bú ẹni tiẹ̀ tó pa àfisọ̀dún Agẹmọ. Ìbẹ́lẹ̀ bàbá ti yín náà ti gbégún wọ̀gbọ̀ rẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni. Wọn kúkú gbégún wọ̀gbọ̀ Sàràrí. Bẹ́ẹ̀ni. Ìbálògbégún wọ̀gbọ̀ rẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lọmọ adúdùn bá dé o. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lọmọ adúdùn bá dé. Ǹjẹ́ máa dúdùn bá díẹ̀ padìẹ jẹ. Ẹ̀yin lọmọ aládìẹ ògbógbò mọ̀gà. Ọmọ adìẹ bá lókun àrò rádìẹ. Ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀yọ̀. Ọ̀yọ̀yọ̀ máyọ̀ mọ́ ohun tí ń gbé ni ó lè pa ni. Láì ṣe ìlú Ọ̀yọ́. Ọmọ dúdú lé ò mọ bẹ́ẹ̀ ṣe ìjọ́sí. Gbogbo àtọ́mọ bẹ́ẹ̀ ṣe òkúkú sílé. Ẹ̀yin lọmọ múrẹ́yẹ mi ò roko. Oh my God. Mo roko tó ẹyẹ mọ̀ ti lọ. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lọmọ mo ní súnlẹ̀ wọn ò rọ́bẹ̀. Bẹ́ẹ̀ni. Ọbẹ̀ yìí mo rí yóò mọ̀lé bàbá wọn tó bí yín lọ́mọ. Bàbá bẹ̀ ẹ̀rù pa dára ni sá ẹ má dá lóhùn ọ̀yá let's go. Mo kí bàbá mi olórí tún mo kí ìyá Lion FM ìyá mi náà yìí olóúnjẹ Lion FM ni mo mà kí yẹn mà kálẹ̀. Ẹ rò pé ọ̀rọ̀ èyí tẹ́ gbọ́ yìí ọ̀rẹ́ mi bá ń dákọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí. Empress Akewi ló kọ. Empress Akewi. Tí bá béèrè lọ́wọ́ rẹ̀ ọmọ ìlú bo ni ọ́? Ọmọ Oǹdó ni mí, Ìlàjẹ nílé bàbá àwọn tó bí mi lọ́mọ. Bá ń súnmọ́ gẹ̀dẹ̀ yìí díẹ̀. Ọmọ Oǹdó ni mí. Ọmọ Oǹdó? So lè bá ń kí Oriki Oǹdó bí? N kì í. Ọya jẹ́ ń gbọ́ o. Ọmọ Oǹdó ni mí, Àjàjà ni wọ́n mọ̀ pé mí. Àjàjà nù. Má Àjàjà mọ́, ìtajà níbẹ̀ lórí àjà wọn ò jàre. Ìlàjẹ ni mo ti wá, Ìlàjẹ ọmọ ogún ọmọ ní agbèrọ̀tọ̀ èèwà. Ó ṣeun. Ọmọ jàsárọ̀ pàtó pòtò. Ọmọ akọ́ńdókò bóyìnbó ọmọ arọ́nbó ìbò sànà ọmọ ṣàdúnà jọkùnrin. Ọmọ àṣàlẹ̀ gẹ̀gẹ̀ bí ẹni rọ́kùnrin. Àwa ládé yín. Wọ́n pé àyè máa fúge o. Ó wá pé àwáyé o. Àwáyé o. Wọ́n ti ṣe pé ìfẹ́ ọmọ Oǹdó rí. Gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀rọ̀ bọ̀ ọ ní ọmọ Oǹdó ni ọ́. Bẹ́ẹ̀ni. Inú mi ti ẹ̀dùn torí pé mo hí ọ lápá ni mo mọ̀ pé mo hí ọ lápá torí pé àwọn èèyàn wọ́n mọ̀ pé Ọlọ́run ọba ṣe. Mo mà kí yẹn mà kálẹ̀. Ó ṣe àrà tó pọ̀ fún yàn. Gẹ́gẹ́ bí àbá kí ni ó wọ̀ nínú ewì yìí kọ́kọ́ béèrè látara bẹ̀ ọ̀nà. N tó wù mí nínú ewì pọ̀ láti ilẹ̀ ọ̀dọ́mọ kan tó nífẹ̀ẹ́ bí ká máa mórí ẹni wú
torí ewì èsì ni ó sì máa ń mórí bó ṣe ń kí gangan orí mi ti ṣe jẹyìn. inú mi sì máa ń dùn bó bá ti ń mówó nínú ó bá ti ń kí ọ̀pọ̀ mọ́ tọ́wọ́ bá pòpò mọ́ náà lé lórí. lóòótọ́ náà àwọn fáǹsì mi ò náwó fún ọwọ́ fọkànbalẹ̀ mò ń gbọ́ tiẹ̀ mò ń gbọ́. láti ilẹ̀ náà mo jọmọ tó nífẹ̀ẹ́ bí àríyá bí eré orí ìtàgé bí ewì. nǹkan kì í ṣe pé o ní àwọn English máa ń pè kan ní mentor ẹni tá à ń wò kì í ṣe pé o kọ. kì í ṣe pé mo kọ kì í ṣe pé mo ní mentor àmọ́ ó ní bàbá mi kan kọ́lọ̀ bá fọ̀run kẹ́ wọn. mò ń gbọ́. ó ní bàbá mi kan. mò ń gbọ́ mo kí aláṣẹlà nù àtàbà ń gbọ́ security order àwọn eléyìí kọjá bẹ́ẹ̀ bá ń tẹ̀síwájú aláṣẹlà mi nù. Abdulgafar kọ́lọ̀ bá fọ̀run kẹ́ wọn. àmín bí wọ́n bá wà. nígbà tá a fi kéré táwọn ń ṣe bàbá wa nígbà tá a fi wà láyé gbogbo àwọn orin èmi Làyìnlá Ọmọwúrà bàbá yà máa kọ Haruna Ṣọlá Èpo Àkàrà wọn a máa kọ torí èmi ò gbé nílẹ̀ Yorùbá dàgbà mo gbé l'Abia State mo gbé ní Minna bẹ́ẹ̀ náà ló gbé ní Kogi. mo gbé Port Harcourt ìbọn gbé Kogi mo gbé Port Harcourt mo gbé káàkiri. ó ṣe jẹ́ pé ilẹ̀ Yíbò ni wọ́n kọ́kọ́ gbé. Yíbò ni grandma mi. Yíbò ni grandma mi. ọmọ ìlú wo ni grandma. grandma mi ọmọ Abia State ni. ọmọ Abia State ni. ìyẹn ìyá tó bí ìyá mi lọ́mọ. tí ń ṣe pé tá bá tu ó jẹ́ ọmọ nǹkan ọmọ Yíbò. mo tan mọ́ Abia State mo tan mọ́ Delta mo tan mọ́ Edo mo dẹ̀ tan mọ́ Ondo. Abia Delta Ondo Edo èmi tí a máa ń sọ fáwọn ọ̀rẹ́ mi mọ́ ní bí n bá gbé Ondo yín gbé Edo bí n bá gbé Edo yín gbé Adó ẹ̀yin èèyàn mi ẹ má tún wo. ó sàtì ní dólẹ́yìn. Ondo Edo ìwọ ló mọ̀ yín bó bá tútùkútù bá tún so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi mo béèrè pé ibo ló ti kó ewì yìí ó náà ò kọ. kí ni o wò níwájú lórí ewì yìí. kọ́lọ̀ ń jẹ́ iṣẹ́ ọwọ́ wa kó gbé wa débi rè. kọ́lọ̀ ń jẹ́ kí iṣẹ́ ọwọ́ wa kó gbé wa débi rè. kó dẹ̀ gbé wa débi gíga. àmín. ohun tí mo wò níwájú lórí ewì yìí pọ̀. kọ́lọ̀ ń bá mi fàlùbáríkà sí. àmín ó di méjì. torí eléwì ti pọ̀ ń ta. ó pọ̀ ibẹ̀ ni package wà àwọn kan ṣe wedding package àwọn kan ṣe birthday package àwọn kan ṣe òkú package. àwọn kan tún fi surprise mọ́ tiwọn. ok surprise passo. àwọn kan fi surprise mọ́ tiwọn wọ́n bá yín kó èmi ní gift item kíní kan. fúnra ara wọn wọ́n tún kó wá. wọ́n á kó wá àwọn náà tún ṣe wù. Ọlọ́run bíjọ wo birthday mi o ó dà pé June 20 ni birthday mi. kò sí wàhálà June 20 ó di dandan lọ́sẹ̀ mo rí pé lọ́sẹ̀ tó lọ wà àwọn ọ̀ráyè wa débi pé òun ṣe ọjọ́ bí náà ni nígbà tí mo rí àwọn ọ̀rẹ́ rẹ̀ mo rí pé ọ̀pọ̀ èèyàn ló pọ̀ tó jẹ́ àwọn eléwì náà lọ́rẹ̀ rẹ̀ pé ṣé wọ́n wá fi eléyìí pọ́n lé ni torí kíní ṣé ewì tá bá wo ewì nílẹ̀ Yorùbá ewì jẹ́ nǹkan amúlùdùn amóbòròdùn àbí bẹ́ẹ̀ kọ́ àṣà sì ni nílẹ̀ Yorùbá kí ni wọ́n wò gẹ́gẹ́ bí ewì yìí pé kí ni ìtẹ̀síwájú ewì kí ni wọ́n wò pé báwo ibo ewì ń lọ lọ́dọ̀ tọ̀dọ̀ tẹ̀ jẹ́ òun. ewì ó lọ jìnnà lọ́dọ̀ mi o àṣedé Amẹ́ríkà ni àṣedé London àṣe káàkiri àgbáyé. jẹ́ wá bí ó ń béèrè kan tí o bá rẹ́ni tó ń kéwì yàtọ̀ sí ọ tó jẹ́ pé ọmọdé ni kí ni àwọn nǹkan tó máa ń wọ̀ lára wọn. ọ̀rọ̀ yín ló mú mi rántí ọ̀sẹ̀ tó kọjá. ọ̀sẹ̀ tó kọjá yìí náà. nígbà mo ń lọ nínú Ìbàdàn. mo gbanú barracks yẹn kọjá inú barracks odò tó wà lọ́jọ́ yẹn. ní ọjọ́ lọ́dọ̀ wa ń bí. mo gbanú ẹ̀ kọjá. bó tẹ̀ ṣe pé Ìbàdàn ni gbogbo wa ti wá yìí. mo wá ń gbọ́ ọmọ kan tí ń kọrin mo ń lọ wájú mo wá ń gbọ́ ó wọ aṣọ skul wọn yìí ó wá ń kọrin bọ̀ lẹ́yìn ó wá ń kéwì yẹn. ń kéwì fún ara rẹ̀. ń kéwì mo rò pé ó wò nínú àwọn sinimá àwọn àwòrán eré ìtàgé gbogbo yìí ó wò ó wá ń kéwì yẹn tẹ̀lé mi mo ní láti dúró mo wọ ọmọ ìmọ̀ ayé ti gbẹgẹ́ kó má di pé wọ́n á pè yẹn gbọ́mọgbọ́mọ àmọ́ ewì tí mo gbọ́ yẹn ó jẹ́ kórìí mi wú mo wá wẹ̀yìn mo dúró mo wọ ọmọkùnrin ni mo ní jọ̀ọ́ ṣé òun kéwì ni. àbọ̀ òun sun rárá. àbọ̀ òun sun rárá èwo ló ń ṣe. kí ló wá wí. ó pé inú fíìmù ló ń ti wo tóun sọ ẹ̀ mú inú fíìmù ló ti. ló wá ha sórí tó yìí. ìwọ ọmọ yìí ó lọ jìnnà gan o.
màá dẹ̀ inú mi á dẹ̀ dùn tí n bá lè máa mú òbí tó bí ẹ lọ́mọ èmi náà ò tí ì lọ jìnnà nú ewu yìí. àmọ́ ó sì ń bí Ọlọ́run pé kó rí bẹ́ẹ̀ tá bá wá wò ó mo mọ̀ pé ó ti lọ káàkiri nínú ewu yìí ó dákọ̀ bí ìlú bíi márùn kan tó jẹ́ jìnnàjìnnà sí wa tó ti kéwì lọ jẹ́ ní dákọ̀ ìlú bíi márùn tó dákọ̀ ìdákọ̀ mẹ́ta nu wọn. Minna. Àkọ́kọ́. Port Harcourt. Ẹ̀kejì. Abia State. Ó ti tó láti ilẹ̀ Yorùbá wọ́n ti gbé ọ lọ. Bẹ́ẹ̀ni. Láti ilẹ̀ Yorùbá wọ́n ti gbé ọ lọ. Bẹ́ẹ̀ni. Tá bá wá wò ó mo fẹ́ kó báńkì àbí james gba ìpè kí tó bọ́ sórí ètò padà 0706540 07056959039 08156959039 ẹ jẹ́ kí n gbà pé ẹyọ kan sí méjì láti bóyá kí n tiẹ̀ gbóhùn àwọn èèyàn mi lọ́tún kí n gbóhùn àwọn èèyàn mi lósì lórí ètò lórí ẹni tí mo gbé wáyé èèyàn kan ti wà lójú òpó hello ẹ mà kálẹ́ sà. Yes sir, ẹ bá ń dá sí ẹni tí mo gbé wáyé. Ẹ wò Ọlọ́run ọba ni ó já tó hello ó já tó hello ẹ kálẹ́ o. Yes sir. Mélòó lára mi bàbá mi? Àṣẹ wá. Bàbá mi ní wáyé tí mo dáyàn mọ̀ òjò. Bàbá tí ẹni tó jókòó sí lẹ́gbẹ̀ẹ́ ńgbà tẹ wá sí Lion FM mà ní sọ̀rọ̀ yìí tó ṣe bí pòun ò lè jẹ́ kọ̀ọ̀kan tán mà ní sọ̀rọ̀ yìí. Wọ́n gbọ́ yín. Ẹ̀yin àgbà náà lẹ sọ pé obì tó bá sá pamọ́ sábẹ́ ewé irú wọn ní gbó kákáká bó ṣe rí nù bàbá tí. Àṣẹ. Ọjọ́ èmi náà lójú. Àṣẹ. Bàbá Mọ́lùdùn ti já. Hello. Bàbá tó wá já wọn wá padà wá sọ̀rọ̀. Hello. Ẹ kálẹ́ sà, ẹ bá mi kúrò mi rédíò yín sà. Bàbá mi ní wáyé tí sà. Mo wà lọ́yà ni bàbá mi, mo wà lọ́yà sà. Yes sir. Àṣẹ bàbá mi. Ariwo pọ̀ mi tẹ́ wà. Ẹ jẹ́ n láǹfààní ẹnìkan. Hello. Hello. Sáfíìsì yìí àwọn èèyàn ń pè wọlé púpọ̀. Hello. Ẹ kálẹ́ sà. Yes sir. Ẹ jọ̀ọ́ bá mi sọ̀rọ̀ sókè sà. Okay sir. À ń gbọ́ ẹ kálẹ́ sà o. Fún Lion FM kó bá ń fi pòpọ̀ só lè bá ń gbé kalẹ̀ Lion FM 93.9. Ọ̀yá jẹ́ ń gbọ́ wò jẹ́ tiẹ̀ gbọ́ díẹ̀ wò nú ẹ̀. Lion FM wà ní ìkáyé iyì tó ní wọn mọ̀ ní dìbàjẹ́. Àṣẹ wá. Lion FM ibi táwọn èèyàn jàǹkànjàǹkàn jókòó sí Lion FM náà làwà tí mo ti rà sí iṣẹ́ olómi tútù ara Elédùmarè kan nù. Bẹ́ẹ̀ni. Lion FM náà ni tọ́ntọ́mù alájí wà. Bẹ́ẹ̀ni bàbá nù. Lion FM náà lálẹ́ gógó bẹ Lion FM ní ṣítù náà wà. Lion FM náà lálẹ́nu lọ́rọ̀ bẹ àwọn èèyàn jàǹkànjàǹkàn náà jókòó. Lion FM náà ní Ṣẹ́gun Ògì náà jókòó sí àwọn èèyàn jàǹkànjàǹkàn. Bẹ́ẹ̀ni. Lion FM ọmọ ní dìbàjẹ́ Ìjẹ̀bú ló wà Ìjẹ̀bú tó wà yí káàkiri àgbáyé mọ̀ ni. Bẹ́ẹ̀ni. Ní gúúsù láríwá níwọ̀rùn ní lárùn orin ni ó mọ̀ wáyé rí ó jalè. Ẹ jẹ́ ìyọ̀ǹda rẹ̀ torí bó tiẹ̀ tí níbẹ̀rẹ̀ wọlé kọ́kọ́ bá ń wọlé
nígbà tó dára mo tún o tó wò pé olómi tún ti jẹ́ ń bọ́ jù sí inú mi rẹ̀ dùn inú mi dùn bá fi nọ́mbà rẹ lẹ̀ bóyá àwọn èèyàn fẹ́ pí ọ wọ́n fẹ́ kí ọ àbí wọ́n fẹ́ gbéṣẹ́ fún bá fi nọ́mbà rẹ lẹ̀ kí n yọ̀ǹda rẹ. 081 30 22 44 39. gbá tó pẹ̀lẹ́ ìkan sí. 081 30 22 44 39. O ti fásitì jù bá ń tún pè. 081 30 22 44 39. O ṣeun mi ó dàbọ̀.